Kasinati ti tún bẹ̀rẹ̀ bó ṣe máa ń ṣe. Alátàndá ti tún bẹ̀rẹ̀ bó ṣe máa ń ṣe. Ṣóyámálé ti tún bẹ̀rẹ̀ bó ṣe máa ń ṣe. Lórí àṣà. Olójú ọmọ Ìjẹ̀bú, ọmọ Àdúrúmọdé, Dúrúmọtù, Pẹ́díyẹjẹ, ọmọ Wálé Màkú, ọmọ Àkárìgbò, ọmọ Tàlè Jẹ́jẹ́, bí ẹni òní obìnrin, ọmọ Ẹlẹ́dìyẹ Ògògò Màdà, ìyí bí àwo kẹ̀gbẹ́kẹ̀gbẹ́, ọmọ ń ṣe ni ọ̀yọ̀yọ̀ ń yọ̀, ọ̀yọ̀yọ̀ má yọ̀ mí, ìhun ń ṣe ni kò kún lè pa. Ṣé wo ò mọ̀ pé gbogbo ohun tí mò ń ṣe exercise ni fún àwọn màmá ìṣá? Màmá ṣe é mọ jẹnẹrétọ̀. Mo mọ̀ ọ́. Ìjọ́ ò lè fà gbẹ̀yìn. Ó ti pẹ́ mo fà á. Ṣé ẹ sì lè fà? Mi ò lè fà á. Ṣẹ́yìn lè fà jẹnẹrétọ̀. Mi ò lè fà á. Ẹ̀yin ńkọ́? Mi lè fà á. Ẹ gbọ́ kí ló fà á? Kí ló dé? Kí ló lè ṣẹlẹ̀ tá a máa fa jẹnẹrétọ̀ tí ò ní start? Jẹnẹrétọ̀ tá a bá fẹ́ kó ṣiṣẹ́ àfi ká tọ́jú ẹ̀. Ìbéèrè náà wá rèé. Ṣé gbogbo jẹnẹrétọ̀ tá à ń rí tuntun ní republish ló pọ̀ jù? Bẹ́ẹ̀ lọ̀rọ̀ ẹ̀yin obìnrin àtọkùnrin jẹ́. Sórí tó bá lọ́rùn ò ṣe pẹ̀lú lé àlàáfíà tó ní lásán owó ni. Jọ̀ọ́ sáré bá mi ṣeré lọ sí General Hospital ń jáì kó lọ́wọ́ àwọn èèyàn bẹ̀. Ẹlòmíì ti lóṣù mẹ́fà orí bẹ́ẹ̀dì náà ló wà. Lọ́wọ́ àwọn èèyàn tó jẹ́ pé lójoojúmọ́ ni wọ́n ń pàṣẹ oúnjẹ sí wọn lára. Ṣé o wá rí pọ́lọ̀ ń ṣoore fún wọ? Bó o bá ti ẹ̀já rúgbó tí wọ́n lè mú ẹ láti ibìkan wá síbí tó o bá lálàáfíà o lè ṣe é. Ó yá tó bá jẹ́ lóòótọ́ lo nígbàgbọ́ nú Ọlọ́run. Ṣọwọ́ ẹ̀ báyìí. Ó yá yíwọ́ ẹ̀ báyìí. Máa yí. Sọ pé Ọlọ́run ó ṣe o. Ọlọ́run ó ṣe o. Obìnrin náà rèé o. Obìnrin tí Ọlọ́run fi ṣe sábàbí ètò yìí ní nǹkan bí ọdún 4 sẹ́yìn. Kasinati ò fẹ́ bí pa mí mo tún dára lẹ mo rí nǹkan fílẹ̀ fọmọ Kasinati inú ìyá dùn. Olóúnjẹ 3, oníbúrẹ́dì kan. Mo fẹ́ fọ́ kesobo. Ètò ọ̀rọ̀ bó ṣe dùn ló ń kọ́ ni lọ́gbọ́n tó ayé ń fẹ́. Àwọn tó bá fẹ́ jẹun kó máa bọ̀. À ń ṣọjọ́ ìbí fún ọmọ sista Bukola Balógun, Désiré Fọláṣẹwà Ìdòwú. Ó yẹ ẹjá máa ta fún wọn. Má yọwọ́ lọ́rọ̀ yín, má fi tìǹà yín, má padà lẹ́yìn yín o, kó sì má fàdánwò kan yín o. Má yọwọ́ lọ́rọ̀ yín, má fi tìǹà yín. Ó yẹ ẹ̀yin kan lọ́bẹ̀ yẹn. Má padà lẹ́yìn yín o, kó sì má fàdánwò kan yín o. Bàbá ọpẹ́ o, gbogbo olólùfẹ́ Kasinati o káàkiri àgbáyé, mùsùlùmí nínú yín, kírísítẹ́nì nínú yín. Tẹ̀sán pé tó yóò ní. Désiré Fọláṣẹwà Ìdòwú, ọmọ Bukola Balógun, lórúkọ ẹ̀ láti pàtẹ oúnjẹ sọ́nà 3 lónìí. Ó yá káwọn kan máa gbóúnjẹ ń bẹ̀ yẹn. Káwọn kan máa gbóúnjẹ ń bẹ̀ yẹn. Káwọn kan máa gbóúnjẹ ń bí. Káwọn kan máa gbóúnjẹ ń bí. Ta ló lè fi ṣúgà sẹ́nu? Ta ló lè fi ṣúgà sẹ́nu? Òtútọ́ bí ò lóyún bí ò lárùn. Ajẹ́ kó parọ́. Kasinati kọjá ilé tó. Ó kọjá ilé tó. Ayé fọwọ́ rán. Ọlọ́run gbà fún ara mi. Ká máa parọ́. Ẹ bá ń gbàdúrà fún Désiré Fọláṣẹwà Ìdòwú, ọmọ Bukola Balógun. Désiré Fọláṣẹwà ọmọ Bukola Balógun. Wọ́n ará nígbà o, ọmọ ará nígbà o, apẹ́ òní ṣòfò o, òní ṣíṣe o. Oníbúrẹ́dì máa bọ̀. Ẹ ò ní ṣàṣe tí. Onírè tó pọ̀ tó pọ̀. Adùn rẹ̀ pẹ́tẹ́. Olólùfẹ́ alátìlẹ́yìn Kasinati ní tilé tó kó. Ṣúgà lélẹ́yìn. Ó yá ìgbórí àṣà. Olójú ọmọ Ìjẹ̀bú, ọmọ Àdúrúmọdé, Dúrúmọtù, Pẹ́díyẹjẹ, ọmọ Wálé Màkú, ọmọ Àkárìgbò, ọmọ Tàlè Jẹ́jẹ́, bí ẹni òní obìnrin, ọmọ Ẹlẹ́dìyẹ Ògògò Màdà, ìyí bí àwo kẹ̀gbẹ́kẹ̀gbẹ́, ọmọ ń ṣe ni ọ̀yọ̀yọ̀ ń yọ̀, ọ̀yọ̀yọ̀ má yọ̀ mí, ìhun ń ṣe ni kò kún lè pa. Ṣé wo ò mọ̀ pé gbogbo ohun tí mò ń ṣe exercise ni fún àwọn màmá ìṣá?
ọ̀pọ̀ ọgbà láwọn màmá yìí ti jókòó sílé tí wọn ò jáde jíjókòó sójú kan dẹ̀rẹ̀ ó ní ìpalára tó ń ṣe fún ìlera wa màmá kan sì wà tí mo máa fi wọ̀nyí lónìí ìyá yẹn ń jẹ̀yà Saheed onírọ́bà màmá tó bló ètò yìí ní nǹkan bí ọdún 4 sẹ́yìn èní wá lọ́jọ́ bíi Désiré Fọláṣadé Ìdòwú ọmọ àǹtí mi Bùkọ́lá Balógun láti ìlú òyìnbó wọ́n fowó ránṣẹ́ ká fáwọn àgbàlagbà wọ́n tún raṣọ ká fáwọn àgbàlagbà ẹ gbọ́ kí ló fà á kí ló dé kí ló lè ṣẹlẹ̀ kí ni ohun tó lè ṣẹlẹ̀ tá a máa fa jẹnẹrétọ̀ tí ò ní stáàtì kí ló dé kí ló ń jẹ́ jẹnẹrétọ̀ kí ni iṣẹ́ jẹnẹrétọ̀ màmá ṣe é mọ jẹnẹrétọ̀. mo mọ̀. ìjọ́ ò lè fà gbẹ̀yìn. ó ti pẹ́ mo fà á. ṣé ẹ mọ jẹnẹrétọ̀. mo mọ̀. ṣé ẹ sì lè fà á. mi ò lè fà á. ṣé ẹ̀yin lè fà jẹnẹrétọ̀. mi ò lè fà á. mi lè fà á. kí ló dé tá a máa fẹ́ stáàtì jẹnẹrétọ̀ tí ò ní dáhùn. màmá ẹ bá mi gbàdúrà fún Désiré Fọláṣadé Ìdòwú ọmọ Bùkọ́lá Balógun ìnílọ́jọ́ òbí ẹ̀ kẹ́mi ẹ̀ gùn. Désiré ọmọ Bùkọ́lá ó ké o bàbá ọmọ ọlọ́jọ́ èbí ó má kú kó má ru o ó má fẹ́ lẹ́yìn káké mọ́. lẹ́yìn tí màmá gbowó wọ́n tún gbaṣọ. lágbára ọlọ́run mo ti pẹ́ jù bẹ́ẹ̀. gbàgbọ́ ọjọ́ kan ó wá dáàbò bò kó pamọ́. màmá ẹ má jáde àyín láàmú èní lọ́jọ́ òbí ọmọ sista Bùkọ́lá Balógun Bùkọ́lá Balógun ó jẹ́ ọ̀kan lára àwọn obìnrin tó ń sọ̀pọ́ọ̀tì ètò yìí gan gbogbo ohun tó ní pátá ló fi ń dá sí a sì wà níbàdàn lánàá Ìbàdàn tá a wà lánàá láti rí arákùnrin kan tó lo ọdún 29 lọ́gbà ẹ̀wọ̀n nítorí pé ó jà lẹ́yìn eégún ó sì ṣe wòlímọ̀ fún àwọn ọmọ tó jẹ́ 36 ìwọ tó wà ń ta ìjọ wo ló ti ké Kùránì gbẹ̀yìn ìjọ wo ló ti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run gbẹ̀yìn ọ̀pọ̀nu wa ló sọ bọ́lọ́run ò ṣe nǹkan fóun sórí tó bá lọ́rùn ò ṣe pẹ̀lú lé àlàáfíà tó ní lásán owó ni jọ̀ọ́ sáré bá mi ṣeré lọ sí General Hospital ń jáì kó lọ́wọ́ àwọn èèyàn ń bẹ̀ ẹlòmíì ti lóṣù 6 orí bẹ́ẹ̀dì náà ló wà lọ́wọ́ àwọn èèyàn tó jẹ́ pé lójoojúmọ́ ni wọ́n ń pàṣẹ oúnjẹ sí wọn lára orí ìjókòó kan tẹ́nìkan wà bó ṣe ń tọ̀ náà ló ń yàgbẹ́ síbẹ̀ ṣó o wá rí pọ́lọ́ ń ṣoore fún wọ bó o bá tiẹ̀ járúgbó tí wọ́n lè mú ẹ láti ibì kan wá síbí tó o bá lálàáfíà o lè ṣe é ó yá tó bá jẹ́ lóòótọ́ lo nígbàgbọ́ nú Ọlọ́run ṣọwọ́ ẹ̀ báyìí ó yá yíwọ́ ẹ̀ báyìí máa yí ó yá máa yí báyìí máa tẹ̀lé mi máa yí sọpọ́lọ́run ò ṣe sọpọ́lọ́run ò ṣe o Désiré Fọláṣẹwà ọmọ Ìdòwú ọmọ kékeré ló ń ṣọjọ́ ìbí lónìí òun ò tí ì máa ṣiṣẹ́ ìyá ẹ̀ ló ń ṣiṣẹ́ tó ń ṣe léyìí kóbìnrin kó má mọ sàárì ọmọ Ọlọ́run wọlá gbogbo àwọn orí ewu tá a tún máa dá lọ́lá ń bí lónìí Ìgbórè àṣà ọmọ ọlọ́jọ́ bí àdúgbò iná làdúgbò ṣẹ̀fí àlàwó onda agboolé mọ́gàjì rèé ṣẹ̀fí àlàwó ṣe rẹ́kọ̀dù kan gbà kan ó gbé Ìgbórè lárugẹ gan ó ní pé ó ní mọ́tò tó gbéṣẹ̀ fí tí ò bá fẹ́ rí jà dádì tí ò fẹ́ rí bínú ẹ̀ ó ní ẹni kó gbé mi gbàgbórè lọ kó lọ já mi síta bàbá mi ó túmọ̀ sí pé mọ́tò déwájú agboolé tí wọ́n lọ ṣé gbogbo agboolé ni mọ́tò déwájú ẹ̀ ẹ pàtẹ́wọ́ fún Ṣẹ̀fíù wòlíì olókìkí kan tún wá ṣe rí wòlíì tí mò ń sọ yìí àwọn èèyàn mọ̀ ó dẹ̀ ń fìlú tiẹ̀ náà yangàn ní gbogbo ìgbà ló máa ń lọ́mọ Ìgbórè àṣà nìyáhùn ta ni wòlíì náà ó máa wà nílùú London tó bá di June 8 gbogbo ìwọ tó ń wò mí pátá Genesis ń bọ̀ ní London tó bá di June 8 ó ní àkànṣe ètò kan tó máa ń ṣe lọ́dọọdún o má fi tọdún ìṣeré o mi ò mọbi tó lè wà ní June 8 o ìwọ tó bá wà ní London ọmọ Ìgbórè àṣà Prophet Israel Ọládélé Ògúndípẹ̀ Unstoppable Genesis ó máa wà nílùú London tó bá di June 8 mo fẹ́ bá yín sọ̀rọ̀ generator kí ló ń jẹ́ generator kí là ń fi generator ṣe kí ló dé tá a máa start generator tí ò ní dáhùn ṣépo nìkan ni ò ní sínú generator tó máa start ẹ̀ tí ò ní dáhùn ní àwọn kan sọ pé ọ́ìlì ni kí ló tún lè fà á tá a lè start generator tí ò ní dáhùn ó jẹ́ mẹ́ta ọ́ìlì
plọ́ọ̀gì àti àtepo bó o bá ṣe fẹ́ gbádùn jẹnẹrétọ̀ ló ṣe gbọ́dọ̀ máa sáfìsì ẹ̀ tó ọ̀rọ̀ ọkùnrin àti obìnrin ò yàtọ̀ sí jẹnẹrétọ̀ míì wà tẹ́lòmíì ti lò tó ti fẹ́ gbẹ̀mí ẹ̀ bẹ́lòmíì bá start tiẹ̀ ariwo tó ń gbọ́ ládùúgbò níjọ́ sinmi bíi pé kán má múná lọ ni àwọn jẹnẹrétọ̀ kan sì wà tó bá ń ṣiṣẹ́ o lè gbariwo ẹ̀ mi ìmọ̀ bóyá o ti gbàdúgbò kan rí tó jẹ́ pé tán bá ti múná lọ tán bá ti tan jẹnẹrétọ̀ wọn báyìí ò ní sinmi ẹni tó fẹ́ tan gan ò ní sinmi àwọn jẹnẹrétọ̀ kan sì wà kọ́kọ́rọ́ náà fi ń start ẹ̀ àwọn kan olókùn míì wàá fàáfàá kò ní dáhùn kí ló ń fà á tí jẹnẹrétọ̀ kì í tètè dáhùn jẹnẹrétọ̀ tá a bá fẹ́ kó ṣiṣẹ́ àfi ká tọ́jú ẹ̀ ìbéèrè náà wá rèé ṣé gbogbo jẹnẹrétọ̀ tá à ń rí tuntun ní republish ló pọ̀ jù bẹ́ẹ̀ lọ̀rọ̀ ẹ̀yin obìnrin àtọkùnrin jẹ́ ẹlòmíì ti lò wá ká tó bọ́ sọ́dọ̀ ẹnìkan wọ́n ti lò ẹ́ díẹ̀ níbì kan wọ́n wá rí pákéjì ẹ̀ ń gbé ẹ lọ bò míì èyí tó bá fẹ́ kó ṣiṣẹ́ dáadáa àfi kó tọ́jú ẹ̀ tó o bá ti tọ́jú ẹ̀ àwọn ìṣòro tó níbi tó wà tẹ́lẹ̀ o máa fẹ́ ti wọ̀ náà tó bá jẹ́ carburetor ò da tẹ́lẹ̀ tí plọ́ọ̀gì tiẹ̀ tún wá daṣẹ́ rú sórí pé wàhálà di méjì jẹnẹrétọ̀ tó bá fẹ́ kó ṣiṣẹ́ dáadáa àfi kó sáfìsì ẹ̀ dáadáa má dúró dìgbà tó bá dì fún sáfìsì kó tó ṣe bẹ́ẹ̀ náà lọ́rọ̀ ọkùnrin àtobìnrin tó o bá lọ́kọ ẹ ò gbádùn ẹ̀ ìwọ fúnra ẹ béèrè lọ́wọ́ ara ẹ ṣé ìwọ gan jẹun tó jẹ́ kí ọkọ gbádùn ayé ẹ̀ má dúró dìgbà tó bá ti dín kó tó ṣe kò dìgbà tó ìlé bá dúdú tán kó tó sáfìsì ẹ̀ tó bá ti lò díẹ̀ bẹ́ẹ̀ náà ni ọkọ ẹ ìjọ wo ló jí láàárọ̀ ọjọ́ kan tó kúnlẹ̀ ẹsẹ̀ méjèèjì sétí bẹ́ẹ̀dì fọ́kọ ẹ tó bẹ̀rẹ̀ sí ṣàdúrà fún ronú sí o ìjọ wo nìwọ náà wò ìyàwó ẹ títí tó bẹ̀rẹ̀ sí ṣàdúrà fún o ṣe okú ìtọ́jú mi ṣó mọ̀ pé bìkan ló ti ń bọ̀ tó bá lò sí ilé ọkọ bìkan ṣé bẹ́ẹ̀ nìkan ti lò ẹ́ rí ó ti lò ẹ́ rí náà tuntun kọ́ ni ẹ̀ ṣọ́rọ́pọ̀ tuntun tá à ń rí náà wọ́n rí pákéjì ẹ̀ ní. mo ń gbọ́ yín jàre jẹnẹrétọ̀ yín. kò ṣiṣẹ́ rẹ kò start rárá gbogbo ẹ̀ àti gbogbo ẹ̀ kò sí ìtò ṣiṣẹ́ gbogbo ẹ̀ ló ti náà kí papọ̀. ìbéèrè náà ni pé ṣé kì í ṣàwọn fúnra wọn ló jẹ́ kí jẹnẹrétọ̀ wọn daṣẹ́lẹ̀ ẹlòmíín wà sẹ́ẹ̀ nígbà tá a máa rà wọ́n á ní á fún wa ní warranty ọdún kan wọ́n á ní ká máa ṣe sáfìsì ẹ̀ déédéé nígbà tó ń lọlé ọkọ ṣó rántí gbogbo tó ń sọ fún ẹ ṣá gbọ́dọ̀ sọkọ lẹ́nu nínú orin ṣẹ̀fíù kan náà ó kọ rẹ́kọ̀dù kan ó ní bókànrán kí n fẹ́ wò sílà máa fowó ra rí ó ní bájá bá bímọ lẹ́ẹ̀mejì ó ní mi ò lè fẹ́ wò sí wo kóńkó kí ló ṣe jẹnẹrétọ̀ tí ò start. jẹnẹrétọ̀ mi ọlọ́run ló lè bá mi tún tò torí bùkátà pọ̀ ju ọjọ́ orí mi lọ. lára ohun tó ń fàṣòro ta ní nìyẹn ìwọ fúnra ẹ mọ̀ pé iPasma neighbor ló ń lò ṣé iPasma neighbor ṣó lè gbé freezer ni. ọ̀pọ̀ nu wa là ń dákún wàhálà ta ní o ò lè tọ́mọ méjì ò ń bí mẹ́rin wá máa sọ pọ́kọ ẹ kò ṣe dáadáa ṣó fẹ́ pa ni àwọn ọkùnrin náà ti kóra wa sí wàhálà jù gbogbo nǹkan lẹ fẹ́ ṣe fóbìnrin nígbà tẹ́ bá kú tán wọ́n á ṣayé wọn ọ̀pọ̀ nu wa jẹnẹrétọ̀ kékeré ló ń lò ó fẹ́ fi gbé sí i ṣé jẹnẹrétọ̀ kékeré lè gbé sí i ó máa da sẹ́tìn jẹnẹrétọ̀ ẹrú tó bá dà bó ṣì ń dún díẹ̀ tó bá fẹ́ bẹ̀rẹ̀ sí pariwo pàkà ẹni pàkà mo ń gbádùn yín kí ló ṣẹlẹ̀ gangan. bùkátà mi yẹn pọ̀ ju agbára mi lọ ìfúgàn dídùnú mi níbẹ̀ ṣe débẹ̀ torí àwọn ọmọ mi mẹ́rẹ̀ẹ̀rin tó wà mí báyìí tó pẹ̀lẹ́ mi tẹ́rù oúnjẹ fún kò dẹ̀ sí nǹkan tí mo lè fún. ó dà ìwà gbọ́ ṣé mo mú obìnrin tẹ́lẹ̀ ó dà sọ́dọ̀ tí mo wà ń sọ òṣìṣẹ́ ń sìn mo ń bọ̀ ọmọ mẹ́rin ọkọ yín ńkọ́. èmi ni bàbá èmi tún níyà. fún ọmọ àkọ́kọ́ àwọn ni bàbá àwọn nìyá ọmọ kejì àwọn ni bàbá àwọn nìyá ọmọ kẹta ìkúnlẹ̀ kẹta àwọn ni bàbá àwọn nìyá ìkúnlẹ̀ kẹrin àwọn náà ni bàbá àwọn nìyá. ṣe rí àwọn nǹkan kan wà tá a ti gbé sọ́pọlọ wa tó ń affect wa àǹtí kílẹ̀ ń ṣe. iṣẹ́ àjàpá ni mo ń ṣe iṣẹ́ àjàpá ni mo ń ṣe. kí ló ń jẹ́ bẹ́ẹ̀. àwọn tó máa ń rà tó máa ń tà. ṣé mẹ́rin tiyín náà mẹ́ta mẹ́rin mẹ́ta mẹ́rin mélòó mẹ́rin lórúkọ Désiré Fọláṣàwẹ̀
Ìdòwú. Désiré òrìṣà ẹlẹ́yà oríṣọ́jọ́bì ọjọ́bì oṣè ọlọ́run kò ní ṣe láṣẹ mọ́ ọlọ́run kò ní ṣe láṣẹ mọ́. Désiré Fọláṣadé Ìdòwú ẹni lọ́jọ́ bí ẹ bá ń gbàdúrà fún. Ìgbà ọdún kan o a ṣe irú a ṣe nígbàdígbà ẹni padà gbà pé ẹni lọ́jọ́ bí ẹni lọ́jọ́ bí ló wá ṣọpọ̀ ọdún láyé onífẹ́lẹ́ ìṣàṣemọ́. Désiré ọmọ Fọláṣadé onífọdún ìṣàṣemọ́ wàá ṣọpọlọpọ ọdún láyé ẹlọgbọn ọ̀pọ̀lọpọ̀ ọdún onífẹ́lẹ́ ìṣàṣemọ́ àdúrà àgbà ojú òní tiẹ̀ olùṣẹlẹyà. Désiré Ìdòwú Fọláṣadé wàá ṣoríire onífẹ́lẹ́ ìṣàṣemọ́. aṣọpọ̀ ọdún láyé ìgbà ọdún rò má ṣe láyé o yóò ṣàwà pẹ̀lú rẹ o ṣọpọ̀ ọdún a ò ní wá tí o. Agboolé Ṣẹ̀fí Àlàó la wà lónìí ní Ìgbórè agboolé Mọ́gàjí. Tá a bá ń sọ àwọn olórin tí Ọlọ́run fún ní ọpọlọ àti ìmísí tó yàtọ̀, Ṣẹ̀fí Àlàó jẹ́ kan nínú wọn. Bàbá Ráfíà ò ṣe fọwọ́rọ́ tì sẹ́yìn. Ó ṣe rẹ́kọ̀dù kan gbà kan, mi ò mọ̀ bóyá rẹ́ni tó mọ orin yẹn. Ó ní ojúmọ́ re ni o. Ojúmọ́ re ni ilé tó wà nílé ni o. Ojúmọ́ re ni ọ̀nà sí ọ̀nà là. Ojúmọ́ re ni. Ó tún ṣe rẹ́kọ̀dù kan gbà kan. Ó ní pé kò sẹ́ni tí ò lówó lọ́wọ́, ọlà ni ò kárí. Ó tún ṣe kan gbà kan, ó ní gúdúgúdú kan. Ìrẹ́lù kan, bàbá mi fi ibi ọ̀la lémi lọ́wọ́. Bí o mọ̀ báwọn Ìgbórè fáìn báyìí o. Désiré Fọláṣadé Ìdòwú lọ́jọ́ bí ẹ̀. Kọ́lá Balógun. ọmọ Bùbàkọ́lá Balógun ìgbà ọdún kan ìgbà ọdún ni wàá ṣàṣemọ́ rẹ̀ nǹkan kò ní ṣe é. Désiré Fọláṣadé ọmọ rẹ̀ lágbára Ọlọ́run èní lọ́jọ́ bí ẹ̀. lágbára Ọlọ́run òun náà ṣètò ọmọ rẹ̀. Désiré Fọláṣadé Ìdòwú. Orúkọ gbogbo àwọn tá a ti ló ń jẹ fún nínú owó tẹ́ fi ránṣẹ́ lónìí. Sísítà Bùkọ́lá Balógun ẹ̀ ní dolówó àná. Ẹ ní mo sàárè ọmọ yín. Èní May 27 Children's Day. Mo ń ṣàkíyèsí nǹkan kan ni o. Màmá yìí. Ẹ wá. Ẹ jọ. Màmá mo fún yín lówó. Bẹ́ẹ̀ni. Mo rí tẹ́ mówó fẹ́ nìkan bẹ̀ yẹn. Ẹ fún wọn bẹ̀. Màmá yìí ṣe dáadáa. Ṣáwọn ló béèrè. ọmọ náà bẹ̀rẹ̀ pé ṣá kò ní fún ọmọ ní mo dẹ̀ yọ mo dẹ̀ fún ọ. Kí lẹ̀ ń tà? Irú ni. Ẹ máa bọ̀. Gbọ́ ọ̀rọ̀ yìí ìwọ tó ń gbọ́ mi. Sórí bí arúgbó ṣe pọ̀ tó ń bí. Sórí màmá onírú yìí. Mo fà wọ́n síta fún ẹ lónìí. Sórí oríṣi irú tó wà pọ̀. Irú woro, irú pẹ̀tẹ̀. Irú kí leléyìí ò ní jẹ́ tiẹ̀. Ohun tí màmá yìí ṣe ló yà mí lẹ́nu. Nínú ìwọ̀nba táwọn gbà, wọ́n tún fún yàn bẹ̀. Ṣé irú wà ńlẹ̀ báyà bí kò sí? Irú wà, òró wà, pẹ̀tẹ̀ wà. Ẹ lọ gbé wá. Sórí wọ́n tó ń wò mí, mo fẹ́ tarú fún ẹ. Mo fẹ́ tarú fún ẹ. Mo fẹ́ ṣe kí ni? Tó bá ti wá rà á, kò jẹ́ tiẹ̀ tẹ́lẹ̀ kò dẹ̀ ní jẹ́ tiẹ̀. Irú kí leléyìí kò ní jẹ́ tiẹ̀. Ẹ mọ̀ pé mò ń sọ̀rọ̀ kan fún yín bẹ́ẹ̀ yẹn pé Ìgbórè yìí jẹ́ ibì kan tí mo ti pàdé màmá kan tó yí ayé ètò yìí padà ní nǹkan bí ọdún 4 sẹ́yìn. Ìgbà tètò yìí tún pọ́dún 4 etí òkun lẹ̀ mímí tún ní kí n lọ. Ìyá Saidi onírọ́bà mo sì máa dọ́dọ̀ wọn. Ó ní iye owó tí mo fẹ́ fáwọn lọ́tọ̀. Gbogbo orú tí màmá náà ní lèrè o. Ẹ gbà. Màmá onírú ní Ìgbórè èló leléyìí. Múrí 5. Elé ńkọ́? 200. Ó yá ẹ jẹ́ mọ iye gbogbo orú yìí. Kí lorúkọ yín màmá? Àlàkẹ́ Fáúsátù. Ọ̀dẹ́túndé Àlàkẹ́. Fáúsátù. Ọ̀dẹ́túndé Àlàkẹ́. Òrétúndé. Ẹ jọ̀ọ́ màmá lóúnjẹ ẹ jẹ́ n sanwó oúnjẹ yín. Ẹ jọ̀ọ́. Ẹ gbọ́ṣẹ́ tún máa mú sóbò. Désiré Fọláṣadé Ìdòwú aṣọ̀pọ̀ ọdún láyé o. Ìgbà ọdún kan ni o.
ìyá ò ní fojú sunkún ẹ o. Désiré Fọláṣadé Ìdòwú igba ọdún kan o ẹ ṣàìmọye ọdún láyé o á máa lọ rè á máa bọ̀ rè o. Oúnjẹ mẹ́ta olóúnjẹ mẹ́ta oníbúrẹ́dì kan oníṣòbò kan olóúnjẹ mẹ́ta oníbúrẹ́dì kan oní. ṣé jẹnẹrétọ̀ ẹ sì ń start. Jẹnẹrétọ̀ mi ò start o ẹ ràn mí lọ́wọ́ ọmọ òkú ọ̀run ni mò ń kó kiri látọdún 9 o. 3 ni ó wà ní ṣọ́ọ̀bù oúnjẹ ni mò ń tà ní skul ẹ ràn mí lọ́wọ́ o. olóúnjẹ mẹ́ta la sanwó ẹ̀ oníbúrẹ́dì kan àtòní. oníbúrẹ́dì. Désiré Fọláṣadé wàá ṣọ̀pọ̀ ọdún láyé o. olóúnjẹ mẹ́ta oníbúrẹ́dì kan. olóúnjẹ mẹ́ta oníbúrẹ́dì kan oníṣòbò kan olóúnjẹ mẹ́ta oníbúrẹ́dì kan oníṣòbò kan olóúnjẹ mẹ́ta. ọkùnrin kan tí Ọlọ́run mọ̀ lẹ́yìn tá a ṣètò tán nìbàdàn ọkùnrin yẹn wá fi ohùn ránṣẹ́ ó ní Katsina tí báwo lẹ ṣe ń rówó gangan ná ó ní gbogbo tán bá fi ran yín lẹ máa ń ná ó lẹ máa ń ná kọjá iye tán ran yín nígbà míì ó ní báwo lẹ́yìn fúnra yín ṣe wá ń ṣe Ọlọ́run ló ń bọ̀ wá èmi náà nídìí owó ní nǹkan bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn mọ́tò tèmi fúnra mi bàjẹ́ wọ́n wá sẹ́ndì owó sí mi kí n fáwọn èèyàn bẹ́ẹ̀ mọ́tò tèmi wà níbi tán ti máa ṣe MMG wá wò láti ìlú òyìnbó wọ́n lè lò mo fẹ́ fi tún ṣe mo ló máa tó 200,000 wọ́n dẹ̀ sẹ́ndì ẹ̀ sí mi. ìkan tún ṣẹlẹ̀ níjẹta arákùnrin kan wà ìgbà tíyàwó ẹ̀ nígbà tán gbé ráìsì délé àwọn ó dàbí àlá ó ní ráìsì àpò kan ó dàbí pòun ńlá là ẹnìkan wá sẹ́ndì owó ráìsì pé kí n ra ráìsì yẹn fún wọn nígbà tíyàwó tèmi máa dáná níjẹta ló bá sọ fún mi pé kò sí ráìsì mọ́ nílé mo wá ń rò pé èmi á wá lọ ra ké mẹ́ta èmi á rà sílé ṣé èmi ò lè gé kí n bù ń bẹ̀ ni mi ò lè ṣe torí gbà míì tó bá rò pé mi ni màá ṣe tó bá ti kọjú sẹ́mi jù yìí tọ́lọ̀ ń fẹ́ ṣe o máa di lọ́wọ́ torí èmi náà ń wojú èèyàn ojú Ọlọ́run ni mò ń wò má gbàgbé o má gbàgbé o má gbàgbé o pé olóúnjẹ mẹ́ta oníbúrẹ́dì kan oníṣòbò kan. ló ní gbogbo orú yìí màmá. 6,000. èló lẹ pé 6,000. 6,000 lára ìdí tó ṣe gbọ́dọ̀ bá mi rarú yìí rèé o nínú bíbélì nínú àkọsílẹ̀ tá a rí wọ́n ní ọjọ́ 6 lọ́lọ́run fi ṣiṣẹ́ wọ́n nígbà tó di ọjọ́ keje ó ṣe kínní 6,000 náà pé 6,000 yẹn ni màá fún wọn mo wá ń wé èèyàn bíi 50 tó máa bá mi fún màmá yìí ní 6,000 sórí gbogbo ìwọ tó fẹ́ san 6,000 fún irú yìí gbogbo ọjọ́ 6 tó máa fi ṣiṣẹ́ àti gbogbo ọjọ́ tó máa fi ṣiṣẹ́ láyé ẹ irú kí leléyìí ò ní jẹ́ tiẹ̀. irú oro wọ́n fi ń sebẹ̀ irú pẹ̀tẹ̀ wọ́n fi ń sebẹ̀ irú kí leléyìí ò ń ṣe ohun tó dáa irú kí leléyìí ọ̀rọ̀ ẹ̀ ṣe wá rí jàgàjàgà báyìí ò ní jẹ́ tiẹ̀. èèyàn 50 ni mo fẹ́ o bí ẹ̀mí mi ṣe sọ nìyẹn kí màmá yìí fi kún okòwò wọn màmá màá fún yín lówó ti Bùkọ́lá Balógun 6,000 màá fún yín lówó Alájà Sekinat Lawal 6,000 màá fún yín lówó ọkùnrin kan tí Ọlọ́run mọ̀ 6,000 màá fún yín lówó MMG 6,000 mẹ́rin yẹn mo fi connect igun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé pé gbogbo ọjọ́ tó máa lò láyé àti ìlú òyìnbó àti bí ò ní mọ̀ nira láyé àwọn arúgbó wo ló fẹ́ mu sóbò sóbò kan rèé nínú sóbò tá a fẹ́ rà lọ́jọ́ bí ọmọ Bùkọ́lá Balógun àti róúnjẹ lọ́nà 3 àti ra búrẹ́dì kan sóbò náà wà nù ké ẹ̀yin lè fọ́ ké sóbò. àwọn gbogbo ké sóbò yìí. ẹ máa mú sóbò. mo lè fọ ike sóbò. ẹ jẹ́ kí n fọ ike sófò ike sófò ike sófò. ẹ gbà Désiré Fọláṣẹwà ọmọ Ìdòwú ẹ bá mi gbàdúrà fún ìní lọ́jọ́ bí. Désiré Fọláṣẹwà Ìdòwú aṣọpọ̀ ọdún o kò ní rí wàhálà ìdààmú ò ní dé bá àárọ̀ lọ́rùn kò ní rí wàhálà kò ní rí ìdààmú o aṣọpọ̀ ọdún o. ẹ lẹ́ẹ̀ máa ṣe kí ni. sọ́dọ̀ ní ká fọ́ ni ike sóbò. ó yẹ ká lọ sọ̀hún yẹn nìṣó ń bẹ̀ ó yẹ gbélẹ̀ ẹ sọ́lẹ̀ kí lẹ fẹ́ ṣe. mo fẹ́ fọ́ ike sóbò.
kí lẹ́yìn náà fẹ́ ṣe. mo fẹ́ fọ́ Kesobo. mo fẹ́ fọ́ Kesobo. ṣọ́ọ̀fù àbọ̀n fọ́. a fẹ́ fọ́ Kesobo. ìròyìn ayọ̀ rèé fún gbogbo ẹni tó wà ní London àtàgbègbè ẹ̀. Arahim Afro-Caribbean Cash and Carry, import and export of African foods, also help to pay school fee in UK for Nigeria with money transfer to UK and back to Nigeria. Arahim Afro-Caribbean Cash and Carry wà ní Graham Excess RM 139YS Up Minister Road, South Graham, London. Gbogbo èyí tẹ́ wà ní London pátá ó yá ẹ nìṣó lọ́dọ̀ Arahim Afro-Caribbean Cash and Carry. Ibẹ̀ gangan ìfọ̀kànbalẹ̀ wà. irú 6,000 tó ń sàmì sí ọjọ́ 6 tí Ọlọ́run lò tí ọ̀pọ̀ nu wa náà fi ń ṣiṣẹ́. Gbogbo ìwọ tó fẹ́ bá mi bless màmá yìí irú kí lélẹ́yìí ò ní jẹ́ tiẹ̀. màmá account number wọn rèé 22 83 24 11 81 Falsat Ọdẹ́túndé Àlàkẹ́ Zenith Bank. lórúkọ ọmọ lọ́jọ́ bí òní 6,000 tí ẹ rí. lórúkọ ọkùnrin kan tí Ọlọ́run mọ̀ mo bá yẹn náà san 6,000. lórúkọ MMG láti ìlú òyìnbó 6,000. lórúkọ Alájà Sekinat Lawal 6,000. ó kẹyọ kan jẹ́ kí n ṣe tèmi náà. màmá ṣe rí owó yìí àti mí ìtàn máa fún yín ẹ fi kún owó okòwò yín kó máa gbèrú sí bó ṣe ń gbèrú sí yẹn ni àlàáfíà máa bá gbogbo àwọn tó ń bá yín dá sí. Désiré Fọláṣẹwà Ìdòwú ọmọ Bùkọ́lá Balógun ní gbogbo ọdún tí màmá ẹ ti ń fún mi lówó kí n fáwọn èèyàn ló rántí èmi náà máa jí ngbà míì báyìí máa kàn rá láti yẹn ní and is for you ní gbogbo ìgbàlèmí náà sì ń fara sọ̀rọ̀ wọn Ọlọ́run ò ní yọwọ́ lọ́rọ̀ yín. Àmín Jésù. account number màmá ló ti gbọ́ yìí bá mi dá sí àwọn obìnrin tó wá lópó làwọn yẹn ẹ jọ̀ọ́ ó ti láwọn kan tí mo bá sọ̀rọ̀ tẹ́lẹ̀ ẹnì ṣó ń bẹ̀ yẹn ẹ máa sọ tẹlifóònù nọ́mbà yẹn ẹ̀sọ́ tẹ́ ń tà. orúkọ mi ni Tèmítáyọ̀ Adéàga. nǹkan tí mo fẹ́ ni pé mo fẹ́ kí wọ́n ràn mí lọ́wọ́ lórí àkọ́bí mi ó ti ṣetán ní secondary school so ó dẹ̀ ti ní result mo fẹ́ kó wọ yunifásitì so owó yunifásitì yẹn ni mò ń wá kí wọ́n ràn mí lọ́wọ́ Ọlọ́run bá mi bùkún wọn Ọlọ́run bá mi gbé wọn lọ́wọ́ sókè kọ́ ràn mí lọ́wọ́ ọmọ 3 ni mo bí àmọ́ àkọ́bí mi ó ti jáde secondary school fóònù nọ́mbà mi 081 42 77 30 50. Bọ́sẹ̀ Lawal orúkọ mi ni Bọ́sẹ̀ Lawal. Ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín mo rọ̀ yín torí Ọlọ́run bùkátà mi pọ̀ ju ọjọ́ orí mi lọ. Ẹ jọ̀ọ́ nítorí ìtọ́ Ọlọ́run ẹ ràn mí ní ọwọ́ èmi àti àwọn ọmọ mi kò sẹ́nìkan àfi Ọlọ́run. 090 38 98 97 38. inú mi dùn Bùkọ́lá inú mi dùn Désiré òṣèlú láàánú ọlọ́mọ ṣe ẹ̀ láàánú ọlọ́mọ adọ́mọ rẹ̀ sí òòlù rúbàjẹ́ ó tún dá àṣà àṣírí bòmí ọlọ́mọ atọ́jú rẹ̀. olùfẹ́ yóò ṣàṣẹ mọ́ ọmọ kò ní kú máa yọwọ́ o wọ́n dé lọ́rọ̀ lọ́yọ̀ o ọyọ́ kò ní bínú rẹ̀ o. Désiré Fọláṣẹwà Ìdòwú ọlọ́wọ́ àtọ́jú wọn náà ó ṣe wá tọ́jú wa lọ́wọ́ àtọ́jú rẹ̀. Fọláṣẹwà Ìdòwú ènìlọ́jọ́ bí ẹ̀ wàá máa rí ṣe wàá máa rí jẹ wàá máa rí mú wàá máa rí lò. Désiré Fọláṣẹwà Ìdòwú ó ń ṣe ọjọ́ ìbílẹ̀ ní àdúrà rẹ̀ àgbà wàá máa rí jẹ wàá máa rí mú wàá máa rí ná wàá máa rí lò. a dà fún ẹ abúlé ní jẹ́ tiẹ̀ o ò ní ṣiṣẹ́ lágbára Ọlọ́run mo fẹ́ sí ìfẹ́ ìdùn ọlọ́kùnrin ìbá tiẹ̀ lágbára Ọlọ́run a dà fún ẹ ẹ ìwà dà fún ẹ amájẹrù. Prọfẹ̀t Jẹ̀lílì Àtúmọ̀lá. Prọfẹ̀t Jẹ̀lílì Àtúmọ̀lá kọ́kọ́ kò ní ṣe adúlára àmágbà a ṣàṣeyọrí a ṣàṣìyọ Ọlọ́run àdàbò ẹnì gbókèrè bá ní jẹun. Prọfẹ̀t Jẹ̀lílì Àtúmọ̀lá wá ṣọ̀pọ̀lọpọ̀ ọdún láyé ọlẹ́ a máa rò wọn ò ní fẹsẹ̀ síwájú wọn á bá ìyá àti bàbá tó tarẹ̀ jáde. Jẹ̀lílì Akíàrẹ̀
Akínwọ̀lá Jẹ̀lílí Akínwọ̀lá ọ̀rọ̀ arókè wà má rí iná wà má rí lò kò sì máa ṣọmọ rẹ̀ Prophet Jẹ̀lílí Akínwọ̀lá. Jẹ̀lílí Akínwọ̀lá Jẹ̀lílí Akínwọ̀lá ọlọ́run rẹ̀ lọ́wọ́ Jẹ̀lílí Akínwọ̀lá ọlọ́run fún ẹlẹ́mìí gúgù wọ́n á ṣọ̀pọ̀ ọdún láyé ó ní rí wàhálà o gbogbo iṣẹ́ ẹ̀ kò ní í dàrú mọ́ ẹ lọ́wọ́. Àwọn ará Àgbóyè tá à ń sọ ẹ̀ àwọn lọ máa ṣàlè jẹ̀jẹ̀ bí ogún bí ọgbọ̀n ohun tá a mọ̀ Àgbóyè fi yàtọ̀ ní pé wọn kì í yàn lè. wàá rí mi ṣe wàá rí mi wàá rí mi. ohun tá a mọ̀ Àgbóyè fi yàtọ̀ ní pé àwọn obìnrin wọn kì í gboyún o. bẹ́ẹ̀ ni ètò ọ̀rọ̀ ni. wọ́n máa ń rọ́jú lọlé ọkọ kó tó di pọ́n lóyún. bẹ́ẹ̀ ni. bẹ́ẹ̀ tó o bá rìn kiri gbogbo Ògbórè kò sí ilé mọṣú kankan ń bẹ̀ rárá. àwọn ilé mọṣú Ògbórè dẹ̀rẹ́ sáṣẹ́ẹ̀tì ní gbogbo ìgbà. bó o bá rí sáṣẹ́ẹ̀tì lọ́wọ́ wọn kì í ṣe pọ́n mú o wọ́n fi ń dáná ni o. ò bá róbìnrin Ìgbórè tán mélèé dání wọn mú o wọ́n fi ń dáná ni o ṣùgbọ́n kán tó fi dáná. olóúnjẹ mẹ́ta. inú ọ̀gẹ̀dẹ̀ kì í gbódò kó yàgàn ó máa ń dẹ ọ̀gẹ̀dẹ̀ ni gbogbo ìwọ tó ń bá mi dá ṣètò yàrá ò ní ní ẹ. ẹ jọ ta ni ìyá ìbejì náà méjèèjì. kábíyèsí o. màmá kan wà tó ń jẹ́ Táíwò Òjìkùtù. màmá yìí ti sọ fún mi pé gbogbo bá tí n bá ti jáde tí n bá rí ìbejì kí n máa bá wọn fún lówó. ìyá ìbejì lórúkọ ìyá wa Táíwò Òjìkùtù Èjìrẹ́ Òyìnlá kí ẹdún jọ bí ọba ọmọ ọ̀bẹ kìsì bẹ́ṣẹ́ tó fẹsẹ̀ méjèèjì bẹ́ẹ̀ tó bẹ́ sílé alákìsà tó sọ wọ́n dun nígbàṣọ. mọ́ mi kí n bẹ̀rẹ̀ lẹ́mọ̀ mi kí n padà sẹ́yìn. bẹ́ẹ̀ bá répo lẹ́nu mi ẹ̀wà rẹ mo jẹ́. eléjì rẹ mo sìn dọ́nà Amẹ́ríkà bọ́lọ́pàá bá mú mi mi ò ní fòyà. eléjì rẹ mo sìn dọ́nà Amẹ́ríkà ẹ bá ń gbàdúrà fún ìyá Táíwò Òjìkùtù. Táíwò Òjìkùtù ní agbára Ọlọ́run gbogbo nǹkan tó ń jẹ́ ìdààmú kò ní jẹ́ tiẹ̀ níbi tó bá wà o wà rí ná wà rí lò wà rí jẹ wà rí mu òkèlà kẹrin òkèlà kẹfọ̀n òkèlà sọmọrí odò sí o òkè kò ló máa lọ o ọlọ́jọ́ òbí ẹni happy birthday to you o happy birthday to you happy birthday to you lámọ̀ọ́dún ilé ńláńlá mọ́tò ńláńlá wà á máa kọ́ wà á máa rà wà má rí jẹ wà má rí mu. obìnrin náà rèé o obìnrin tí Ọlọ́run fi ṣe sábàbí ètò yìí ní nǹkan bí ọdún 4 sẹ́yìn lọ́jọ́ tí mo kọ́kọ́ rí obìnrin náà a fún lówó ọjọ́ kejì làwọn èèyàn bẹ̀rẹ̀ sí ránṣẹ́ sóbìnrin náà obìnrin náà rèé o ó tún di àkókò iléyá kan mo wá sílé obìnrin náà lọ́jọ́ náà àwọn èèyàn ò lóye ohun tí mò ń ṣe wọ́n kàn ń wò mí mò ń yílẹ̀ níwájú obìnrin náà mo wá ní kó ra omi kó bẹ̀rẹ̀ sí í dà sí mi lára pé ìrìn àjò tí mo tẹ̀sẹ̀ bọ̀ yìí kọ́lọ́ má jẹ́ ó nira fún mi bẹ́ẹ̀ ni ò dẹ̀ nira láti bí ọdún 4 obìnrin náà rèé o ní gbogbo ìgbà tóbìnrin bá fẹ́ bá mi sọ̀rọ̀ ọkọ mi wọ́n pè mí láàárọ̀ wọ́n pè mí lọ́sàn-án wọ́n pè mí lálẹ́ ní ìdajì ọdún 4 sẹ́yìn inú oṣù April mo pàdé wọn ìgbà tó dóṣù May mọ́tò tí mò ń lò ní 40 obìnrin rí owó wọ́n send 100,000 sí mi mo dáwó náà padà mo ní kò sí ohun tí mo fẹ́ fi ṣe ká ní mo ti gba owó náà ńgbà náà ṣé ohun tóbìnrin yìí wá rí ńgbà yẹn tó jọ gbogbo èèyàn lójú ṣó wá tó ohun tọ́lọ́run ti ṣe fẹ́mi ṣé borí ètò náà lọ́lọ́run ti ra mọ́tò fún mi ìyá Saidi tún máa gbára èmi ìléni bẹ́ẹ̀ ni má gbàgbé o pé bí ò bá ti jẹ́ kí ìpìlẹ̀ kó dàrú gbogbo ohun tó ń tò sórí ẹ̀ máa dáa bí kì bá ṣe ọ̀rọ̀ tóbìnrin sọ lọ́jọ́ yẹn tí Ọlọ́run fàṣẹ sí kí lọ̀rọ̀ náà ṣe é rántí ohun tẹ́ ẹ sọ. ní ọjọ́ yẹn mo jókòó ní ọ̀dọ̀ ìyá Ìyábọ̀ ẹlẹ́rọ ata wọ́n ń bi Ọ̀wẹ̀rẹ̀ léèrè pé kí ni ìkòró ìkílẹ̀ rí ṣe sí ìmọ̀lẹ̀ dààmú níwò Ọ̀wẹ̀rẹ̀ má dá wọn ló ń jàre ó ní ẹ dákun torí ọlọ́mọlẹ́ ẹni ká má jáde ẹ dákun sẹ́ni tí ọ̀bà lè jalè tó bá dọ́kọ̀ ńkọ́ ó dẹ̀ bí mi lè pè sí mo lè dọ́kọ̀ mo ní mo lè dọ́kọ̀ bọ́tà ọmọ mi ò tí ì jẹun ìrànwọ́ ìjalè
kódà ń bá rí yẹn fún mi lápò mi jábọ̀ ní fi ilẹ̀ ó ní sí mo lójú ọmọ lójú ara mi gbà ó ní sí mi ò ní wúkọ́ mo ní mi ò ní wúkọ́ o gbà tó dé ìdíjọ́ kejì Katsina tí ò ní sọnù ayé ò ní gbóhùn ẹ agbára lọ́wọ́n àti òtara wọn jáde oúnjẹ wọlé tọ̀ mí wá Katsina tí awọ rí ò ní bàjẹ́ ò ní rọ lápò ò ní rọ lẹ́sẹ̀ ayé ò ní gbóhùn rẹ Katsina tí ò ní ya wèrè ò ní síwín Katsina tí ò fẹ́ bí pa mí mo tún dára lẹ mo rí nǹkan fílẹ̀ fọmọ Katsina tí inú ìyá dùn ojú ò ní tiẹ̀ aṣọ ńlá kéèyàn ńlá Katsina tí ibi tí mo tó gbé mi sí ò ní réjù nù. nígbà tí mo ṣètò fún ìyá yìí lọ́dún yẹn ẹnìkan pè mí ó ní CAS program tó ṣe fún màmá yìí Ọlọ́run gbọ́ tó bá kú àrọ̀rùn wọ̀ nígbà yẹn wọ́n ń sọ fẹ́ nìyẹn mo ní mi ì tí ì bẹ̀rẹ̀ rárá iye orí tí ètò yìí ti tún ṣe lẹ́yìn ìyá Saheed Onírọ́bà ó máa pọ̀ kí wàá ń ṣàbẹ̀kúta nìkan kí bàbá lẹ́gbàá tó kú ìyá Saheed tún lọ fún wọn lóúnjẹ wọ́n há oúnjẹ ládùúgbò ẹni tí ò sí ohun tó máa jẹ ó gbà fọlọ́run inú ilé tí mo bá wọn ò bára dé ṣùgbọ́n lónìí ńkọ́ Ọlọ́run ṣe ìyá Saheed ẹgbà 27,000 nìyẹn ẹ wá fún alákàntì yín báyìí. ìwọ náà ló kù sí lápò. ìyá Saheed ti mú ẹ máa ń kọrin ni. orí ẹ náà lọ jẹ́ fi sápò látàrí. ó dáa mo ń bẹ̀ ẹ́ nì pé wọ́n tó ń wètò yìí ní ọjọ́ Children's Day lónìí tó fẹ́ bá mi gbìn sínú ayé àwọn méjì tí mo ti sọ̀rọ̀ sórí ẹ̀ yàtọ̀ sí àwọn opó tó tún sọ̀rọ̀ yẹn màmá onírú àti ìyá Saheed Onírọ́bà account number ìyá Saheed Onírọ́bà rèé 1391643577 Nusira tàbí Bísí Ọlábísí Karim Wúríwátù mo rí pé wérí náà orí pé mo wé ẹ̀wé bó ní báǹkì ìsàpọn ni níbi ilé ọba ibi táwọn bíríkìlà mọ́. ẹ máa fi àkáǹtì ẹ máa fowó náà ránṣẹ́ sí báǹkì tó wà níbi ilé ọba ní Ṣàpọ̀n account number yẹn ẹ̀yẹn tẹ báǹkì tó wà ilé ọba Ìlẹ̀bù. ní Ṣàpọ̀n níbi ilé ọba ń bẹ̀ yẹn ni. báǹkì wọn nìyẹn ẹ kọ́kọ́ tẹ báǹkì tó wà nílé. ilé ọba. báǹkì ilé ọba ní. Ṣàpọ̀n. account number báǹkì tó ń try láti sọ ní Access Bank but ibo ló wà ilé ọ. account number wọn rè jàre Access Bank 1391643577 Bísí Karim Wúríwátù ó yá ọlọ́jọ́ bí èní Désiré Fọláṣẹwà Ìdòwú orúkọ ẹ̀ ni mo fi fún yín ní 27,000 báńkáṣọ tó kù. Désiré Fọláṣẹwà ọmọ Bùkọ́lá Balógun ní lọ́jọ́ bí ẹ̀ ó dẹ̀ fún ní owó tí mo fún yẹn ní owó déètì ẹ̀ ní gangan 27 ó tún wá daṣọ àṣírí bò yín. ó ní kábùkù ara ò ní ní ẹ ojú ò ní tiẹ̀ lágbára lọ́wọ́ wa yóò ní ká ìtọmọtọmọ ebi ò ní pa onílọ́jọ́ bí ebi ò ní pa àtìyàwó àgbẹ̀yìn arúgbó ebi ò ní pa o ò ní rí wàhálà orí dààmú o ẹ̀mí ìyàgbé kò ní gbogbo ojú rí ò ní rí bí o ò ní rògùn ààrẹ ò ní rí dàpọ̀ ààrẹ ò ní kúkó tó pa yóò ní pa díẹ̀díẹ̀ o. ọ̀fẹ́ tó ń bọ̀. àní ṣúgà iyọ̀ kò ní wọ́n lọ́rọ̀ wa ṣúgà iyọ̀ kò ní wọ́n lọ́rọ̀ wa takọtabo kò ní wọ́n lọ́rọ̀ wa ṣúgà iyọ̀ kò ní wọ́n lọ́rọ̀ wa.